àrà kẹ́ńgẹ́ nítorí tí wọ́n bára wọn sùn lórí tẹ́bùrú onígíláàsì obìnrin yìí ti dèrò ẹ̀wọ̀n. arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Jude Hill British ló ti rí ẹ̀wọ̀n he ní ilẹ̀ Thailand lẹ́yìn tí ó ń gbìyànjú láti ní ìbálòpọ̀ lórí tẹ́bùrú onígíláàsì ní ilé ìtura kan. fọ́nrán fídíò ló ṣàfihàn Jude Hill ọ̀hún níbi tí ó ti ń gbìyànjú àti ní ìbálòpọ̀ lórí tẹ́bùrú onígíláàsì. Jude Hill tó jẹ́ ìyá ọlọ́mọ kan láti ìlú Plymouth ló kúrò ní orílẹ̀-èdè United Kingdom wá sí ilẹ̀ Thailand ní nǹkan bíi oṣù mélòó sẹ́yìn lẹ́yìn tí iléègbé rẹ̀ ní orílẹ̀-èdè náà jóná gbúgbúrú. òun àti olólùfẹ́ rẹ̀ pàdé ní ọ̀dẹ̀dẹ̀ ilé ìtura ọ̀hún níbi tí wọ́n ti ń gbìyànjú àti ní ìbálòpọ̀ lórí tẹ́bùrú onígíláàsì ní tẹ́bùrú náà bá pín yẹlẹyẹlẹ ní nǹkan bíi aago 3 ìdájí lọ́jọ́ náà lọ́hùn-ún tí arábìnrin ọ̀hún sì na pápá bora tí àwọn òṣìṣẹ́ ilé ìtura náà tán bẹ̀rẹ̀ sí ní lé kí àwọn agbófinró kan tó rí gbámú. lẹ́yìn tí wọ́n mú tán ni wọ́n kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àbùkù sí àwọn agbófinró náà gẹ́gẹ́ bí fọ́nrán fídíò ṣe ṣàfihàn rẹ̀. báyìí ni wọ́n tì mọ́ gbàgà tó ti di èrò ẹ̀wọ̀n. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV. ẹ ṣeun tẹ́ ti